àti lókè òkun àwọn lọ́balọ́ba àtàwọn ìjòyè aláwọ̀ ìpẹ̀ẹ̀pẹ̀ ìlú wọn lọ́dún méjì tá a máa ń ṣe ó tún ti ṣe o. wọ́n wá ní eku ọmọ aké bí eku. àṣẹ. ẹyẹ ọmọ aké bí ẹyẹ. àṣẹ. aboyún ni a bí wẹ́rẹ́. àṣẹ. àgbọ̀n tọwọ́ àlàbòsùn. àṣẹ. yóò fi pọmọ lára o láti gbólédé sàlẹ̀ ọba awíire àbá àwíire. òwíire. ọdún ló pé ọdún ló jọ ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó láyé ìmísí gorí òní Olódùmarè o ọba tí jẹ́ èmi ní Sátúndé aléwí lè ṣe o òkìrì bí jẹ́ àjípọ̀jọ́ òkúta ṣe bí ọ̀la òkùnkùn ké sí. alára ẹ̀wá o èrò ìgbára èrò gbòòrò ẹ̀ẹ́gẹ́ sálára ẹ̀ẹ́gẹ́ sọ́lọ́kọ̀ ẹ̀ẹ́gẹ́ sọ́wọ́rọ̀ ògùn àgẹ́ o bájọ́ sọ̀dọ̀ ẹ̀ẹ́dẹ́kùn sáré wa òdìdá ẹ̀rẹ́fẹ́ sọ̀dọ̀ máa bí kò díẹ̀ fẹ́yẹ́fẹ́ ẹ máa bọ̀ o ẹ wá bá ọmọ gbọ́ra kẹ́ báwa yọ̀ ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ìtọ́mọdé yọ̀ mẹ́yẹ̀ ẹ̀gà gbàǹjálẹ̀ ogógún kábàtà pọ́nmọ́ tọ́bádé oníwò káwò ojú ọ̀tọ̀ọ̀tọ̀ lábíwá àwọn èjìrì ọmọ méjì láàyè àwọn ọmọ gbọ́ra o ẹ̀rí pẹ́lú gbọ́ra dídí ìtakùn èyí tó sẹ́wẹ̀ ló kúkú sẹ́lẹ̀gẹ́dẹ́ o ìyá bí bàbá bí ní gbogbo àpáta gbàlàngà gbọ́rọ̀ igi èjì ọdún ti gbé ọdún ti jọ o òní láyẹyẹ ọdún ìbejì méjì ẹ̀ẹ́dújọ́ bí ọba mọ́ ọ̀kan ní bábí o èjì lọ́wọ́ lẹ́tọ̀ mi wá o gbajúmọ̀ ọmọ tí gbàjọ balẹ̀ bàbá bùnmi kí n bá èrè lẹ́yìn dà kìmí kí n padà lẹ́yìn rẹ o èjì rẹ ọ̀gìn ara ìsọkùn ọmọ elépo rẹ dẹ́ sí bẹ́ẹ̀ nílé o ẹ̀dùn agbórí igi rẹ fèrè fèsì bẹ́ẹ̀ mo tún ké sí ẹ̀dùn agbórí igi rẹ fèrè fè wíníwíní lójú òrògbò
àtẹ̀yẹ gbọ̀ngàn tẹ́ dúró tì wá gírígírí ìgbẹ́gẹ́ tí fọwọ́ sílẹ̀ o ọlọ́lá jùlọ gómìnà mi Ṣèyí Mákindé ẹ ṣé àdúpẹ́ ìtọ́ka o aláṣẹ iléeṣẹ́ Princess Kitchen o ṣe bẹ́ẹ̀ mo tún ké sí o àdúpẹ́ ẹgbẹ́ òkú àwa lọ́mọ ògbókun bára díọ̀ ìlú tí wọ́n ti pa ẹnu lẹ́nu òrókòrókò má gbàdó mọ̀ wá sílé ìlú àwọn ènìyàn tàtà àwọn akíkanjú tó ti lọ ìlú Òbí Àlàdé bàbá sọ̀rọ̀ ojú Àyìnlá ẹyẹ bàrè ní ọmọ ẹyẹ tí ń borí ìdọ́kọ ìlú Lájọ̀run Àjàmú Ẹ̀dùn ọmọ ogun tó lé téńté sọ́run rà lárúurú ìlú Lásọ̀gbà Àjàdí Àrò àwọn ọmọ rò tí dúyùn múyùn ti kún yùn nílé Balógun Àrò sẹ́mi kòkòrè tí ó máa jẹ̀bi ọ̀rọ̀ yọ bàbá bámi dá ẹ̀dì ọ̀kẹ́ alájọ balẹ̀ industrial source ní Casablanca ní Morocco pẹ̀lú Lágàyà Ìsà Ògbó ìlú Olúpèjọ máa jáde àwọn ọmọ abẹ́sídàgbàánu máa jẹnẹ kùtì gẹ́ẹ́lì kó ọba Jímọ̀ Àyìnlá sọ̀rọ̀ dúró àròjò òjòyè ọmọ adélẹ́sẹ̀ dídèjì àbí ìgbésàrà lọ́yọ̀ méjì ní tí mẹ́sàn-án mi kì í jẹ́ Olúṣọjọ́ Òjó bàbá sọ̀gádà gidi àgbẹ̀ olólà ti ń sá gẹ́gẹ́ o èròjà ní àgbẹ̀ tí wà kó abẹ́mú ọba Jamiu Adédàmọ́lá níbẹ̀rẹ̀ kodo mẹ́bìnú pẹ́ àgbẹ̀ ẹ lórúkọ kórìjọ́ ọ̀pẹ́ láyé gbogbo ládé lóye o tí bẹ́ẹ̀ ní gbọ́ra pátápátá o gbogbo yín là kúkú kí ń bá bá wa o bàtà síjì nẹ́dù o onísàkẹ́hùn tí sàkẹ́hùn bàbá wọn onídàn fìdílẹ̀ dọ̀fin ọba Samuel Adéwìn Adélẹ́yẹ o ẹ̀yin tẹ̀délé nípa òbò tipa òbò pátápátá là kúkú kí nílé Aláàjì mi o Akíntayọ̀ o ọmọ ọba Akíyẹmí tó rèlé olùdásílẹ̀ Àṣàkórì Porters bàbá wa jago agbádá láàbẹ̀tí kàkàjà o mo kí yín bàbá ìjọhùn náà Ọláìdé Ìbàdàn rè o kégbé ìró àbábà tòlù ti gbọ́ra o alásàkóta àṣàkó ìbá bá mi sí àwọn onírẹ̀ o ọbẹ̀ ìlà ìpínlẹ̀ Ọ̀yọ́ àdìbàgbẹ̀rọ àdìbàgbà wọ̀bà ìdè ọmọ ògùn kèsì o ọ̀tún ìlú mòye bàbá Balógun ìjà máa ń láyà bí èpè nínú kò sí ìkọ́lá bàóyò o mẹ́rin ìyá Àlàjé bàbá bàrò bá mòbí o àgbà kí hàn lẹ́yọ̀ ìmọ̀dún owó ìgbàjọ̀gbà nílé Abẹ́kúndé Àyìndàmí o nbálẹ̀ àjèjì gẹ́sà o ṣe bẹ́ẹ̀ mo kúkún gẹ̀ẹ́sì o lísà fara ọ̀gọ̀ arúgbó olókùn má sọfẹ́ o ń bá sọ̀rùn àgbà òye ń bá bá wa o má yẹ lóye o ẹ̀ẹ́kẹ́rin àgbà òye àtẹ̀yìn lọ́ má fà gbọ́jà bàbá wa Alhaji Abbas lójì rẹ nípa ògbó ṣe bẹ́ẹ̀ mo kúkún gẹ̀ẹ́sì o bàbá wa lápẹ́gbẹ́ o Honorable Adémọ́lá Òjó Honorable Ajíbọ́lá Múlánà Sáwó Dr. Adébáyọ̀mí Anthony Ìbàràpá kan o Commissioner for Water Corporation o ṣe bẹ́ẹ̀ mo kúkún gẹ̀ẹ́sì o Honorable Yẹmí Akínlábí o Honorable Akíngbàdé o lókè odò tiwa
Adéoyè Adédọ̀yìn o bàbá tẹ́tẹ́ ló gẹ́gẹ́ mẹ́sàn-án ni o gbogbo yẹn kú ọdún ayábo ẹ kú ìfọ́mẹ́nìyàn ṣe o aláwọ̀ òde ẹ̀gbọ́n mi bá ṣe o aláṣà ní Bọ́lájí block industry àbí èmi mọ́yà ni o ìyá mi abiyamọ bọ̀ ìjà gbòrògbòrò bàbá wa o Ajíbádé oníkẹ̀lẹ̀ dẹ́nilé ọba o ńlá ńlẹ́kẹ̀ àwọn túnde o ọlọ́jà èmèrè ọlọ́mọkútè ìlú bàbá wo àwọn ẹ̀mí ọ̀jẹ̀bọ̀dé ìfọ́kàyọ̀dé ní Bọ́lájí o gbogbo yẹn kú ọdún gbẹ́mí lókè ní àárẹ̀ ọ̀jẹ̀ gbogbo ọmọ gbọ́ra lásàkó àkú ọdún pátápátá.